ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá ẹ wo ms bàbá ti kọjú àwọn kìrìsìtẹ́nì o ọ̀rọ̀ náà ti dórí àwọn kìrìsìtẹ́nì báyìí. ms bàbá sọ̀rọ̀ ó fọ̀rọ̀ ránṣẹ́ sáwọn kìrìsìtẹ́nì lórí àwọn nǹkan tí ẹ̀sìn kìrìsìtẹ́nì náà mú wá sílẹ̀ Yorùbá tó sì ń ṣèpalára fún ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni lẹ́yìn náà ni bàbá Takutijesu bá fèsì ọ̀rọ̀ lórí ẹ̀. bákan náà ni evangelist Noah ìyẹn Ezekiel òun náà tún sọ̀rọ̀ ó fọ̀rọ̀ ránṣẹ́ sí ms bàbá. mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kí wàá lọ gbọ́ ohun tí wọ́n sọ nínú fọ́nrán yìí. ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ inú rẹ̀ sí gbogbo ènìyàn pátápátá. mo kí gbogbo ojú gbogbo ọkàn tó lórí ọ̀fẹ́ àti wò mí. mo gbàdúrà fún ẹ pé òní ò ní jópin ọjọ́ rẹ láyé in Jesus mighty name amen. tó ó dà pé a máa kí àwọn olùkọ́ àgbà àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú gbogbo ẹ̀sìn pátápátá ms bàbá a máa kí wọn káàbọ̀ sí Christendom. ṣé ẹ ti dé ni àbẹ́ ń bọ̀ lọ́nà? tẹ́ bá ti dé ká máa fi àkókò ìkíyín káàbọ̀ sí àgbàlá ọmọlẹ́yìn Kristi. ẹ rí i pé ọgbọ́n tiwa òye tiwa ó máa yàtọ̀ síbi tẹ́ ẹ ti ń bọ̀. mo rí i pé ojú ti ń kan yín gan torí àwọn tẹ́ ń bá fà tẹ́lẹ̀ wọn tètè gba defeat. ojú ti ń kan yín gan ẹ ti load ẹ ti lóyún àwọn ọmọlẹ́yìn Kristi. ṣùgbọ́n àwa ò ní ò ní gbà kẹ́ gbé wa gún àwọn bàbá wa rárá o. a ní ever gbà ẹ lè gbé wa gún àwọn bàbá wa torí intent claim ni pé ẹ kì í so níṣẹ̀ṣe ẹ kì í so nífá. now which means ẹ̀yin fi hàn pé ẹ̀yin ò lẹ́sìn kankan pé anybody náà dẹ̀ lè wà gidigbe bẹ́ẹ̀ kọ́ máa bọ̀ fá kọ́ máa ṣe mùsùlùmí kọ́ máa ṣe kìrìsìtẹ́nì fine all well and good but ẹ wádìí ọ̀rọ̀ dáadáa kẹ́ tó bọ́ sí orí ìtàgé ọmọlẹ́yìn Kristi. ẹ jẹ́ àgbọ̀n nǹkan tí wọ́n sọ níbí tí ìsìnkẹ́ ìdẹ́ fún wọn ní èsì níwọ̀nba. àwọn onímọ̀ pariwo aláṣìṣe àníwọ̀n pariwo òfò lẹ́ṣẹ̀ àníwọ̀n pariwo mọ́tò ní ọ̀pá rárá o. ìbéèrè ò mú jà wá. kìrìsìtẹ́nì irọ́ lásán nìyẹn náà ìyẹn wá ẹ jí ẹ lọ wo bíbélì kò sí ìtàn wá ń bẹ̀ wọ́n wá fún wa ní àwọn òwe àwọn ìtàn tí kò kí ń ṣe ìtàn wa wọ́n wá gba ìtọ́jú tọ̀dọ̀ tiwa wọ́n gbà lọ́wọ́ wa ẹ wo àwọn China ẹ wo nǹkan tó ń kọ́ àwọn ọmọ wọn wọn kọ́ àwọn ọmọ wọn ní RP àti CRK ayé wọn máa dà. Praise the Lord. gbogbo ẹ̀yin tí ẹ bá ń wo fídíò yìí mo rọ̀ wá ẹ jẹ́ ká máa share ẹ jẹ́ ká máa like ẹ jẹ́ ká máa comment. àwọn ọmọ Ọlọ́run ẹ jẹ́ ká máa sọ pé Jesus is the only way amen. ẹ jẹ́ ká gbọ́ nǹkan tára kùnrin sọ ǹjẹ́ ní títọ́ ìwé pé wọ́n wá fi Christianity tó wá ní ipe ètò ló wà nínú ẹ̀ wọ́n fi wá gba ìdánwò àkúrò lọ́wọ́ wa ní rárá o. kódà Christianity ló wá ran ayé wa lọ́wọ́ òun ló ní gbogbo orílẹ̀-èdè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń ṣe lónìí tá à ní lónìí tá à ń lò lónìí àwọn Christian ni wọ́n jẹ́ ẹni tó ṣèwádìí tí wọ́n sì discover tí wọ́n sì ṣe. fún àpẹẹrẹ fóònù tí mo lò àti tárákùnrin yẹn ǹjẹ́ mo rí pé iṣẹ́ Christianity ni fóònù yẹn ní tí Christian kan discover òun ni wọ́n fi ń ṣe léènì. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ DNA tá a bá sọ nípa genetics talent tó discover òun ni Georg Mendel Augustina monk ni Christian. tẹ́ bá ń ṣiṣẹ́ ọ̀gbun à ń ṣe DNA à ń ṣe kankan lẹ́yìn iṣẹ́ ni wọ́n lò láti discover àwọn nǹkan yẹn. tá a bá wo physics Sir Isaac Newton he formulated the law of motion and gravity. iṣẹ́ lẹ́yìn òun ni wọ́n á fi ń ṣe àwọn bridge mọ́tò àti rocket tí wọ́n rán lọ sínú space. tá a bá lọ sínú chemistry talent tó ṣe Robert Bowley Christian. so tá a bá sọ nípa electricity Michael Faraday Christian. òun ní àwọn iṣẹ́ òun ní phone àti iná tá à ń lò lónìí. tá a bá lọ sínú antiseptic Joseph Lipster òun ní ó ṣe Christian ni. tá a bá lọ sínú the Big Bang so Gabriel Lemanto Christian Catholic priest tó ní òun ni wọ́n discover. ẹ wá wo gbogbo àwọn nǹkan ìlé ni òun náà lẹ́yìn náà rí lójú sukùn yẹn o. orílẹ̀-èdè wo ni ò jẹ àǹfààní ìlú wo ni ò jẹ àǹfààní including China yẹn gan. ṣé wọn ì máa jẹ àǹfààní ẹ̀ lẹ́yìn? lórúkọ Jésù a ò ní pàdánù ìjọba Ọlọ́run. secondly Christianity ò gba ìtàn ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ wa o. torí pé mo rántí dáadáa pé nígbà tá a wà ní primary school ní secondary school wọ́n ń kọ́ wa dáadáa
wọ́n ń kọ́ wa o torí pé wọ́n kọ́ wa nípa ìtàn àwọn ìtàn ilẹ̀ Yorùbá kan sọ nípa àṣà àti ṣe wa. àmọ́ èyẹ bọ̀ lápò ni ms baba olówó Èkó Àkànbí ọlọ́ba ìyàwó Wahala ta ló tún kù ta lọ lọ́rùn àti gbogbo wọn pátápátá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àní tí máa sọ̀rọ̀ púpọ̀ bọ́ ijó téèyàn jó ní ìlà tó gbayì ó lè jó ní lálà kó padà tẹ́ orin téèyàn kọ ní ìlàlà tí wọ́n bá gbé ẹ jẹ́ mọ̀ pé ó lè padà kọ nílà kí wọ́n yín mú sí i àní kẹ́ ẹ mọ́ túfín ìdí kókó kìrìsìtẹ́nì wò because gbogbo ẹ̀yin tí mo kà á lẹ̀ yìí muslim ló tọ́ yín dàgbà ẹ̀yin náà kéwú inú muslim lẹ ti já kúrò ẹ kì í so nífá a ò ní gbà kẹgbẹ́ wa kọlu àwọn bàbá wa now èmi ò ní sọ̀rọ̀ púpọ̀ ìsíkẹ́ ti dá yín lóhùn gbà tẹ́ bá ń tẹ̀síwájú ní àwọn ìwé ìtàn yín tẹ́ ti rí tó yàtọ̀ sí bíbélì ìgbà yẹn látò mọ èsì ọ̀rọ̀ fóníkálukú ẹ bá ní pín dáadáa ẹ jẹ́ àfarabalẹ̀ ká máa lọ kẹ́kọ̀ọ́ tí wọ́n bá ti wọnú Christendom dáadáa God bless you all. tó mo tún kí wa káàbọ̀ nínú fídíò mi wo tí mo jù lánàá àbí ọjọ́ wo wípé àwọn ms bàbá ó dà pé wọ́n ti ń sẹ́rí bọ̀ ní ọ̀dọ̀ àwa Kristẹni ọmọ lẹ́yìn Kristi àkókò yìí ni yóò máa yé àwọn mùsùlùmí tí wọ́n ń búra lórí rọ́ngbà yẹn àwọn àfáà gbà pé Kristẹni ló ń sponsor wọn ẹnìkan ló mọ pásítọ̀ tó ń sponsor wọn ẹnìkan ní rìdíìmù kan ní kò yí òun mọ ó sponsor wọn wàláhì tàláhì iye báyìí ni wọ́n gbélẹ̀ fún wọn mo dá yín ló ń gbà yẹn pé kò sí ní tó jọ pé wọ́n sì ń bọ̀ wá sọ́dọ̀ tiwa a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ti ń wọlé dé díẹ̀díẹ̀ ẹ jẹ́ kí a gbọ́ ohun tí wọ́n sọ nínú ẹ́písòdì eléyìí àti tí Noah Ezekiel fi dá wọn lóhùn ká tó wá máa bó ṣe ń lọ yóò dára fún wa in Jesus mighty name. Jewish encyclopedia àwọn ìwé kan wà tó ẹ máa fẹ́ mọ̀ nípa ẹ̀kọ́ pé ṣùtà àwọn aráàlú Jésù gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ ìbátájọ́ ọmọ Yorùbá ara wa àwọn kò tó jíire bí wọ́n ṣe gba ogun kan ní wọn gbọ́ pẹ̀lẹ́ tí wọ́n ní bàbá lọ́gbà gbọ́ àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí Jésù kí ni wọ́n sọ pé wọ́n fẹ́ wọ́n láti ẹ̀jọ́ ẹ̀ máa gbọ́ àwọn Júù ọmọ àṣọ dáadáa ni wọ́n sọ ọ̀rọ̀ nípa Jésù fún yín wọ́n ní the seducer was a soldier by the name of Pantera yàrá bẹ́ẹ̀ tó fún ìyá ìlú yìí kọ́ nìyẹn. Ẹni tí ó bá yà Jésù ṣe àgbèrè wọn ní Pantera ló ń jẹ Jésù ní bàbá sójà kan tó jẹ ọmọ Róòmù tó ní ìpèrè wá sí ìlú wọn lọ́wọ́ fún ìyá Jésù kan. Ẹsẹ̀ fún ẹ̀rọ ìbílẹ̀ gbàgbọ́ kí n tó ka second one torí àwọn èèyàn tó wà ń bì. Wọ́n sọ fún wa wípé virgin ni Mary meanwhile married woman ni olùkọ ni ẹjọ́ má bínú èèyàn wa ṣé èèyàn máa níyàwó ní àfihàwó ẹ̀ decoration ni gbogbo kí ní irọ́ lásán ni náà nígbà tí mo fẹ́ yàwó sílẹ̀ ṣé ìyàwó mi á máa wà nílé àní máa bára wa sùn ní wọ́n ní Jesus made magic in Egypt and performed his miracle Jésù ló ṣe yẹn wọ́n nílé àdúráwọ̀ ní Íjíbítì wọ́n níbẹ̀ tí wọ́n kọ̀ and performed his miracle by means of it. Ọlọ́run bàbá ń ṣe gbogbo ọdún tó lọ́wọ́ ń ṣe òun tó kù nídìí ọ̀nà ìlú ọba àdàpọ̀. Ó jẹ́ ìníyàwó his wife happened to be called Miriam. Lókè pé àbí ìyá ìyàwó tó dà sójà lọ́sọ̀yàwó tó jẹ́. And was known to be an adulterer. Wọ́n ní aṣẹ́wó alágbèrè onínàbì oníṣìnà wọ́n lòun ní ìyá Jésù. Màríà tó ṣe bá àwọn Christian náà ní àwọn òwe kan tó dàbí àdìs mi ìmọ̀ orí àwọn nǹkan ní àwọn tó ṣe ṣe bí àwọn ará Ísírẹ́lì ló kọ́ ẹ̀dí àtàlọ́tàwọn ìjọba àwọn ọmọ èkìtì àwọn ará ẹ̀gbọ́n ìlú tó ló ṣì pọ̀ náà ó ṣe àwọn àwọn. Praise the Lord, hallelujah, amen. Ẹja máa sọ pé Jesus is the only way. Káde bàbá ṣe fídíò dáadáa. Wọ́n mọ̀ pé gbogbo aláfarabalẹ̀ gbọ́ nǹkan tí àwọn arákùnrin yẹn sọ. Mo dẹ̀ fẹ́ bẹ́wà náà kí afarabalẹ̀ gbọ́ èsì tí àwa náà máa fún wọn. Láti bí àkọ́kọ́ tí wọ́n ti mú òun lọ́rọ̀ wípé
arákùnrin kan pàtánà òun ló fún Mary lóyún. So arákùnrin yẹn sọ wípé wọ́n sọ pé Mary ti marry, ó wà ní pẹ̀lú ọkọ, ìbáwò lọkùnrin àtobìnrin sì máa súnlé jẹ́ pé wọn ò ní súnmọ́ra wọn. Ẹlẹ́ẹ̀kẹta wọ́n sọ pé magician ni Jésù. Ọ̀tẹ́ bá gbogbo àwọn ọ̀rọ̀ yẹn allegation táwọn Júù tí wọ́n sọ against Jésù ni kì í ṣe nǹkan tí Jésù ṣe. Allegation táwọn Júù sọ against Mary ni kì í ṣe nǹkan tí Mary ṣe, because historically kò ṣe proof. Àwọn tó sọ̀rọ̀ yẹn wọ́n lò arákùnrin kan tí a pè é ṣe census kọ lórúkọ ẹ̀. So ní 2nd century òun ni wọ́n sọ census, so tó jẹ́ Greek critic of Christianity. So àwọn tó jẹ́ pé àwọn tó máa ń àtàkì Christian ni wọ́n. So òun ló sọ̀rọ̀ yẹn ní 2nd century láti fi àtàkì ìgbàgbọ́ àwa Kìrìsìtẹ́nì àti Jésù àti Mary. Ọmọ fẹ́ jẹ́ ká mú ọ̀rọ̀ yẹn nípele. Akọ̀ròyìn sọ wípé nígbà tí Mary ti lọ́kọ ní sọ́kọ wà ní máa bá alájọṣepọ̀. Tẹ́ bá lọ́wọ́ bí tí Mary sọ wípé afẹ́fún níyàwó betrothed ni wọ́n lò bẹ́ẹ̀. Ṣẹ́rí nínú ìgbéyàwó àwọn Júù, ṣẹ́rí tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ àwa Kìrìsìtẹ́nì àbí nípa ìwé àwọn Júù, ní láti ní àwọn understanding kankan. Kí sì pé kákọ̀ ọ̀rọ̀ sí àbí akọ̀sà ẹ̀dẹ̀ kankan lórí Google láti fi lò. Káwọn understanding kan tó ń ṣẹlẹ̀. Náà tẹ́ bá lọ wò nínú àṣà àti ìṣe àwọn Júù, wọ́n ní ìpele méjì tí wọ́n fi ṣe ìgbéyàwó. Alákọ̀ọ́kọ́ òun ni wọ́n pè ní erusin tó jẹ́ betrothal. Ìyẹn ni Mary àti kìnìṣe àti Joseph ṣe. Òun náà wò tí mo gbé jáde yẹn kódà tẹ́ bá lọ wẹsẹ̀ ìbéèrè yẹn ìfẹ́ máa tó wà bẹ́ẹ̀ kò sọ wípé wọ́n ti wọlé tán, ó ní tán fẹ́ fún un, èmi lè sọ pé proposed. So eléyìí ni wípé ọkùnrin yẹn ti wá, ó dàbí mọ̀mí mọ̀ ẹni bọ̀ wọ́n tún straight ju mọ̀mí mọ̀ ẹ lọ. So ọkùnrin yẹn ti wá, ó fẹ́ fẹ́ ọmọ wa níyàwó. Bó ṣe wá sẹ́yìn wọn ò ní ẹ̀tọ́ àti ní private meeting o, wọn ò ní ẹ̀tọ́ àti wà ní ara wọn, obìnrin ò lẹ́tọ̀ọ́ láti lọ sí ilé ọkùnrin yẹn o, ó wà strict gan. Ẹlẹ́ẹ̀kejì tó wá ṣe tóbìnrin yẹn fi lẹ́tọ̀ọ́ láti wọlé ọkọ ẹ̀ tí wọ́n fi jọ máa gbópọ̀ tá fi jọ máa sùpọ̀, òun ni à ń pè ní the swing, so tó jẹ́ the nuptials. So tó bá yẹ ti ṣe léyìí kí wọ́n tó wọlé. So ìwọ ni Joseph ṣe pẹ̀lú mẹ́rin nínú méjèèjì, òkè yẹn ni tó túmọ̀ sí pé wọn ò tí ì ní private ilé láti lè jọ máa gbé. Ọkùnrin ni wọ́n kọ́ ṣe nígbà tí nǹkan yẹn ti ṣẹlẹ̀. Ẹ̀rẹ̀ ni pé Joseph náà show reaction pé ilé ilé ó tó di ipá gẹ́gẹ́ ló wá fi ara hàn. So yẹn jẹ́ apá kan. Ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ wípé Roman soldier kan ló fún lọ́nu, kò sí evidence. Mo sọ fún arákùnrin yẹn ló sọ gbogbo àwọn nǹkan yẹn. Òun náà ló sọ pé Jésù kọ́ magic. But ẹ jẹ́ kájọ ṣèwádìí kájọ béèrè pé ǹjẹ́ àkọsílẹ̀ wà lọ́dọ̀ àwọn Egypt pípẹ́ Jésù fìgbà kan rí kọ́ magic níbẹ̀ àbí practice magic yìí, ó sì àkọsílẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ará Egyptian. Wọ́n náà lẹ́wọ̀n olùdó screen yẹn, irọ́ lásán àgbélẹ̀rọ tí wọ́n lò láti fi àtáàkì Jésù. Ẹ̀dẹ̀ má dàgbé pé àwọn Júù tí wọ́n kọ àwọn nǹkan wọ̀nyí sí àmọ́ wípé àwọn Júù náà ló sọ̀rọ̀ nínú the book of Matthew. Wọ́n sọ̀rọ̀ nínú Matthew chapter 12 verse 24 pé Jésù ní bẹ́sẹ̀ gbogbo olórí àwọn ẹ̀mí òkùnkùn òun ló lò. Ó dàbí wọ́n lè rè bá sí ìjọba máa ń yapa sí ara rẹ̀ ni. Ẹ bá wo John chapter 8 verse 48 ẹ máa bá bẹ̀rẹ̀ tí wọ́n ti sọ wípé ó wà possessed. John chapter 10 verse 20 ẹ máa bá bẹ̀rẹ̀ tí wọ́n sọ pé ó wà possessed. So allegation tí wọ́n fi lórí Jésù lélẹ̀ kì í ṣe pé Jésù ṣe, attack tí wọ́n fi Mary lélẹ̀ kì í ṣe pé Mary ṣe. Ẹ̀yin ará ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kùn yín jẹ. Gbogbo àwọn nǹkan tí mo sọ yìí ẹ̀yin náà lè ṣèwádìí fún ara yín. Ayé ti. Ògo tún ni fọ́lọ́run lókè ọ̀run lẹ́ẹ̀kan sí i. A gbé Ọlọ́run tóbi torí kó ṣe àánú rẹ̀ dúró láéláé. Mo kí evangelist náà Ezekiel. Má kàn bẹ olówó Èkó MS bàbá nkankan ẹ má lo àràbù. Mi sọ pé àràbù mi sọ nípa àràbù lẹ́bù abẹ́sí máa ń dá sàn rárá o. Ìbú téèyàn rà bú ènìyàn ẹ má lò. Gbogbo ń tẹ́ lọ ń kà yẹn àràbù ni. Gbogbo wa la gbọ́ oríṣiríṣi ìtàn nígbà tí Aláàfin àti Ọ̀nífẹ̀ tí wọ́n fẹ́ kọlura wọn lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀. Àwọn ìtàn gbáǹkọ́gbì àgbọ́ fọwọ́ betí a mọ̀ wípé àgbélẹ̀rọ wà ń bẹ̀, òdodo wà ń bẹ̀. Síbẹ̀ kò pé Aláàfin kì í sọba mọ́. Síbẹ̀ kò sọ pé Ọ̀ọ̀ni kì í sọba mọ́. Ọba náà sì ni ọba ní Jésù. Now ẹ wá ìtàn yín dáadáa. Aláwọ̀ ò ní jà ní bèbú. Bẹ́ẹ̀ bá ti ń yọ làánà máa yọ fún yín. Thank God. Bíbélì ṣe nǹkan tó rújú, wọ́n print ẹ̀ ní Yorùbá. Ẹ má sọ pé wọ́n ní àdìtì kan, ẹ má mú tó rà, ẹ má mú àwọn ìwé Júù. Gbogbo yín lẹ mọ̀ wípé ní àwọn Júù Israel wọ́n accept Dáfídì gangan ju Jésù lọ. Wọ́n sì ń retí Mèsáyà àwọn títí dọ̀la pé Mèsáyà àwọn ò tí ì dé nítorí pé
ará ilé ẹni kì í fẹ́ ká kú oyè yín nìsín bẹ́ẹ̀ wọn kì í fẹ́ ká jẹ́ èèyàn wọn àti rí pé Jésù tí wọ́n ti dé gbogbo ẹ̀kọ́ yẹn tẹ́ fẹ́ kọ́ wa àwa mọ àwọn ìlàjì ń bẹ ẹ jẹ́ n sọ báyẹn àwọn ìlàjì kan wà táwọn ọmọ tó jẹ́ ẹ̀kọ́ àgbélẹ̀rọ tẹ́yìn fẹ́ lọ gbé jáde wá láti inú ìwé kan magician ní kinní kankan ni ẹ sáà fi sùúrù ẹ fara balẹ̀ ẹ fi gbá rìsáàsì ní Ọlọ́run lè jẹ́ ẹ lè dálẹ̀ Yorùbá rú rárá àti rárá ẹ sì lè gbé wa kọlu wọn bàbá wa yóò dára fún wa o ẹ wà lálàáfíà bẹ́ẹ̀ bá ti dé akínyín káàbọ̀ pẹ́ẹ́pẹ́ ń bọ̀ ni ẹ lọ pìpì ìrìn àjò yín dáadáa ẹ lọ ṣe àwọn fáńdìsì yín dáadáa kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí ní gbé yọ yóò dára fún wa o ọkàn wa ó balẹ̀ Jésù Kristi Olúwa wa àmín àmín ẹ bá mi pín dáadáa. Gbogbo Kristẹni lápapọ̀ ọmọlẹ́yìn Kristi mo fẹ́ kẹ́ jẹ́ ká wo fídíò yìí fídíò tó yẹ ká gbé ìgbésẹ̀ lórí ẹ̀ jákèjádò ilẹ̀ Nàìjíríà àbí ọmọ Yorùbá ni despite that one of Boko Haram bandit ìyẹn ọ̀gbẹ́ni tó wà ní ẹ̀gbẹ́ fídíò yẹn despite ọ̀pọ̀ tí kọ́kọ́ fi fídíò ìbá mi lórúkọ jẹ́ tí kò sórúkọ mi ń bẹ̀ tó gbé òun náà ṣe ó lọ sí studio ó rí ẹ̀díìtì fídíò ní fídíò ó gbórúkọ mi sí ẹ ti mọ̀ pé àwọn bandit ta ní ilẹ̀ Yorùbá láàrin àwọn àfáà yẹn nìyẹn ẹ ti rí i pé àwọn ọ̀daràn òkómi ẹṣin dà sílé ẹran òkómi ẹran dà sílé ẹṣin ọ̀já ńlé ó lé bọ́ tiẹ̀ lẹ́yìn but aṣáà sọ fún ẹ wípé kí ewúro rẹ mọ sánìṣó ajá ọdẹ ń bọ̀ lẹ́yìn gbogbo ibi tó bá wù kó lè wọlé sí ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà ṣùgbọ́n ibi tí mò ń lọ gan ni pé fídíò yẹn gangan fún fídíò yẹn mo fẹ́ kẹ́ jẹ́ ká sáré wò láàrin ìṣẹ́jú díẹ̀ ẹ jọ̀wọ́ ká wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ agbórúkọ wòlíì tó ṣẹlẹ̀ sí àti ìlú tó ti ṣẹlẹ̀ kò jọ ọmọ Takutijesu but ẹ jẹ́ ká wo ohun tí a lè ṣe ní Christendom. kí ni Adéjọkẹ́. kí ló ń tó ṣẹlẹ̀ báwo ló ti ṣẹlẹ̀. láìsí ẹ̀rí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mo jó wọn láìdá sí abẹ́ ṣíà ní ṣọ́ọ̀bù mi ní Ìjàdù. lóò lẹ́ ń gbé. Adó Èkìtì bí mo ń gbé. ní Ìjàdù. bẹ́ẹ̀ ni. wọ́n ń gbọ́ yín mà. mo láìdá sí abẹ́ ṣọ́ọ̀bù bí pásítọ̀ ẹ̀ ṣe dé torí ṣọ́ọ̀bù wa ó ti ra tẹ́lẹ̀ ni èmi àti ìyàwó wọn àjìjọ máa ń ṣeré bíi sísà ni mo máa ń pe ìyàwó wọn. ìyàwó wọn wá kọ́ ṣọ́ọ̀bù títí wọn sí ọ́pọ́sìtì ṣọ́ọ̀bù mi. ní mo alẹ́ ọ̀rọ̀ lọ́jọ́ ìmú láìdá sí ṣọ́ọ̀bù ọkọ̀ wọn ṣe kọjá nìyẹn ó torí ìta gbogbo náà pè mí gbogbo oríṣiríṣi kan ni mò ń tà ata tòmátò ẹja ní ọkọ ẹ̀ wá pè mí pé ta gbogbo ṣé ò sí òun ní rárá dádì ni mo dẹ̀ dìde mo jókòó ó ní òun dẹ̀ fẹ́ sàn kankan fún mi o mo ní kí ni dádì. ta lẹ ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Moses Isaac pastor Moses Isaac. sínú ìjọ wo. inú ìjọ Christ of Grace ní Ìjàdù. ibo ni Ìjàdù yẹn wà. tọ́lá ti dé Ọlọ́run ṣògo àná lọ Ìjàdù. ṣé ṣọ́ọ̀ṣì wọn lẹ̀ ń not lọ. born to win rárá. okay. ó ní ta gbogbo ó náà dẹ̀ rí kankan níwájú mi o kí ni dádì ó náà rí kú níwájú mi ó ní ṣé mo lè pè yá mi kán wá gba àdúrà fún mi ní chọ́ọ̀chì mo ní ó dáa mo ní màá pè wọ́n bí mo ṣe gbé fóònù yẹn mo pe nọ́mbà mọ́ èmi kò lọ alẹ́ ò wá lọ mo wá sọ fún mẹ́mi pé dádì báyìí báyìí ò pé mọ́ èmi mọ̀ wọ́n náà àjìjọ wà ní ẹgbẹ́ ṣọ́ọ̀bù ara ni ó ní mọ́ èmi ní ó dáa pé wọ́n á wá mọ́ èmi dẹ́ jì lọ́jọ́ kejì rọ̀lẹ́ wọ́n dé mo wá ní ta ẹ̀ pé 12 ní program pé bàá wá sun chọ́ọ̀chì ìkan náà àwọn ọmọ ìjọ ó wá fi mọ́tò gbé mi ní ilé bóyá ìṣètò táìmù program wọn ọrọ̀ ajé ọ̀rìn evangelist ẹ̀wájú wọn fi ta sùn sí onídàájì pé wà nù ọ́fíìsì wọ́n wá gbé omi ọ̀tàn kájù yìí lọ nù ọ́fíìsì yẹn ó ní kí mọ́ẹ̀mí máa gbàdúrà sí omi mọ́ẹ̀mí náà gbàdúrà òun náà dúró tì wá ó gbàdúrà náà ó wá ní kí n dìde ó ní kí n já lọ kí n lọ ṣe ìwẹ̀ èmi tẹ̀ fi pẹ́gbẹ́ chọ́ọ̀chì láti ṣe ìwẹ̀ fún mi
bó ṣe débi mọ́tò ó ní kí n wọnú mọ́tò ó ní ó ní ibì kan tó wàá ti lọ ṣe ìwẹ̀ fún mi mọ́ ìmí wà bí kan ti ń gbàdúrà ó ṣàbí kí mọ́ ìmọ̀ gbàdúrà àǹtí wọn ó ní ó ní ibì kan tó wàá ti ṣe ìwẹ̀ fún mi ó gbé mi sínú mọ́tò a lọ bá a ṣe débi oríta kan ó wá ní kí n dúró ó ní bíbá ó ní bó ṣe bọ́lẹ̀ àìjọ bọ́lẹ̀ ó ní ẹ̀mí òkùnkùn ti wà ní oríta yìí ó ní kí n dúró bẹ́ẹ̀ ó ní ṣé mo lè dá dúró síbí mo ní rárá dájì ó náà fẹ́ lọ mú nǹkan ní ṣọ́ọ̀ṣì wọ́n á mi lè dá dúró ibẹ̀ yẹn ò jì sí ṣọ́ọ̀bù mi bó ṣe ní kí n já lọ nìyẹn àwájìjọ fẹsẹ̀ rìn dé ṣọ́ọ̀bù mi wọ́n á ní mo lè dúró síwájú ṣọ́ọ̀bù torí iná sólà tí mo tàn wà bẹ́ẹ̀ bó ṣe wá lọ ṣọ́ọ̀ṣì nìyẹn bí mo nǹkan tó lọ mú bó ṣe padà ó ní kí n já lọ wá dé ìdí mọ́tò padà ó náà ò lè dúró síbí báyìí ó náà ò lè ṣe ìwẹ̀ yẹn bí ó ní kí n já lọ kí nínú ìkànnú àwọn ọmọ ìjọ ó tún gbé mi sí mọ́tò àwa lọ inú nínú mo mọ bẹ̀ ó ní bóyá débi mo bóyá dé ìkànnú àwọn ọmọ ìjọ abọ́lẹ̀ afẹsẹ̀yìn wọlé àwa débi tó ti fẹ́ ṣe ìwẹ̀ ó wá gbẹ́kẹ̀ inú ilé ó bomi sí níta ó wá lọ bí bada grand ó ní kí n dúró bẹ́ẹ̀ ó lọ bada grand. ibi olórí. bẹ́ẹ̀ ni lẹ́gbẹ̀ẹ́ ilé òun. bójì. bẹ́ẹ̀ ni. tí wọ́n sin òkú. bẹ́ẹ̀ ni ó wá gbé omi inú bọ́tù ó dà sínú inú omi yá ti wà nínú bọ́tù níbi olórí ó gbé ó wá dà sínú omi tí mo fẹ́ fi wẹ̀ ó wá fún mi ní kànkàn àtọṣẹ ó wá ní kí n wẹ̀ bí mo ṣe wẹ̀ tán dájú òun ṣe tán òun. ẹ dúró ibi tí wọ́n sin òkú sí. bẹ́ẹ̀ ni. ẹ̀bùn mi ń bẹ̀. òun ló lọ gbé ibibẹ̀. wọ́n lọ gbé ń bẹ̀. bẹ́ẹ̀ ni nínú bọ́tù wọ̀tà. mélòó lomi yẹn tó wà ń bẹ̀. ẹyọ kan yẹn ni. ẹ mọ̀ tẹ̀ wájú. bó ṣe bí mo ṣe wẹ̀ tán. alẹ́ ni àbọ̀sán. alẹ́ ni. bí aago mélòó. bí aago kan. aago kan. aago kan òru. ẹ mọ̀ tẹ̀ wájú. bí mo ṣe ìwẹ̀ yẹn tán ó wá ní ó ní ta gbogbo mo ní sàdájì ó ní mo ti wẹ̀ tán báyìí o mo ní yẹsà ó ní ta ni mo lè múlẹ̀ nínú ìyá mi àbí ẹ̀gbọ́n mi àbọ́kọ́ mi àbọ́mọ mo ní dájì mi lè mú kankan lẹ̀ o kí ni mí lè múlẹ̀ ṣe ó náà fẹ́ ṣe ìràpadà fún mi ó ní kan náà àwọn yẹn nù á dẹ̀ fi ṣe fún mi mo ní ó dà mo ní mi lè mú kankan lẹ̀ ó ní òkè ó ní ṣèbí ìjẹta ṣì ní ọjà mo ní bẹ́ẹ̀ ni ó ní owó àjọ ó ní ṣé mo lówó lọ́wọ́ mo ní mi lówó lọ́wọ́ ní àwọn oníṣègùn mo ṣètajà di èmi oníṣègùn ìjẹta ní ọjà mo ní bẹ́ẹ̀ ní dájì ó ní owó wo ló wà lọ́wọ́ mi mo lówó àjọ ni ó ní ó yá bí mo ṣe ó ní kí n ṣí fún mi mo ṣí fún torí ìgbà tí màá ṣáfi ṣe ìwẹ̀ yẹn tán mi ìwà òkè mọ́ mo ṣáà ti atẹ́gùn kan fẹ́ sí mi mo ṣáà ń ju ara mi mo ṣáà ṣìrántí kó sì bẹ́ẹ̀ lọ́ọ́ pé kí n ṣí fún mi bẹ́ẹ̀ ṣí fún mi ó tẹ account number mo sẹ́ǹdì ó ní èlò ló wà lọ́mú ní 200,000 ó sẹ́ǹdì owó yẹn gbà tó tọ owó tán ó wá tẹ ní kí n tẹ kóòdì mo tẹ kóòdì yẹn ó wá ní bó ṣe tẹ kóòdì yẹn tán ó ní kí n dìlítì ẹ̀ mo dìlítì ẹ̀ lójú ẹ̀ bí ìkọ́ ṣàfihàn kan sí yàgbá ni sọ̀rọ̀ kò wá ṣe mi mọ́ mo ṣáà dìlítì aláàtì yẹn bí mo dìlítì ẹ̀ tán ó wá nìkan tó ṣẹlẹ̀ lẹ́ni ó ní mi gbúdọ̀ sọ fún ẹ̀dá àlàyé kankan ó ní ọjọ́ tí n bá ti sọ ó ní ọjọ́ yẹn ni màá kú ó ní mi gbúdọ̀ sọ fẹ́ ní bọ́ọ̀dì o mo ní mo ti gbọ́ dájì ó wá mú mi wọlé ó tún lọ bá mi lájọṣepọ̀ ó ní mi gbúdọ̀ sọ fẹ́ ní bọ́ọ̀dì ó ní kí wọ́n ti sọ ní ilé ibi ọmọ ìjọ ẹ̀hún náà ni. kí lorúkọ ọmọ ìjọ yẹn. àmẹ́jì ló ń jà méjì Abíọ́lá. lọ́mọ ìjọ yẹn. bẹ́ẹ̀ ni. sọmọ ìjọ yẹn wà nílé ńgbà náà. rárá ó wà ní ṣọ́ọ̀ṣì. ó làwọn ti rí kí ìwọ́de. ó máa ń lọ ọbẹ̀ kí ìwà lọ́wọ́ ẹ̀. báwo lẹ̀yin ṣe mọ̀. ìgbà mi àjọ jókòó sí ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ ó adágbé fún ìyàwó ẹ̀ kóun lọ ní ọ̀dà méjì ó jẹ́ kí n mọ̀ ó máa ń lọ bẹ̀ ó máa ń ṣeré ìgbà míì gan lọ bẹ̀ á pé ìyàwó ẹ̀ kóun wà níbi báyìí báyìí o. ó wá bá yín lájọṣe. bẹ́ẹ̀ ni. ta ló wẹ̀wẹ̀ yẹn fún yín. èmi fúnra mi ni mo wẹ̀ bọ̀ ó dúró sẹ́gbẹ̀ẹ́ tí mo fi wẹ̀wẹ̀ yẹn ni. wọ́n taná sí yín. rárá iná sólà wà nínú ilé òun ó wà nílé òun. ṣé inú ilé lẹ ti wẹ̀wẹ̀ yẹn ni. ìta ni bọ̀ iná sólà ilé tán mú síta ó tàn sí. ó rí ibẹ̀ tí ń wẹ̀ lọ. bẹ́ẹ̀ ni. ìwà tí ó wá bá yín lájọṣepọ̀. bẹ́ẹ̀ ni. bí ẹ̀mélòó ló bá yín lájọṣepọ̀. ẹ̀ẹ̀kan ni bọ̀ ẹ̀ pé ṣé tọ́ba ìta jáde síta ló ní mi gbúdọ̀ sọ fún anybody o ó ní ọjọ́ tí n bá ti sọ pọ́jọ́ yẹn ni màá kú ẹ̀rù. ṣé torí àkókò kìnìyàn náà fẹ́ gùn jù báyìí lẹ́yìn tẹ́ ń béèrè fún fídíò yẹn tí Rahim Ridwan tó lọ lébẹ́ẹ̀lì mímọ́ ayénúgba
ó lẹ́rí yẹn o ẹ̀ráyé lóde kéèsì tiẹ̀ wà láàyè ọ̀tọ̀ yẹn Rahim Ríwànà Adénúgba bọ̀ kéèsì ọmọbìnrin yìí pẹ̀lú Moses Isaac ní ìjọ Christ of Grace ní Adó Èkìtì lọ́hùn-ún kò tiẹ̀ papọ̀ kò jọ mọ́ mi rárá bọ̀ ju gbogbo ẹ̀ lọ mo fẹ́ ká gbégbésẹ̀ lórí rẹ̀ ẹgbẹ́ tẹ́ bá ti gbọ́ ìwọ tó ṣíà ẹ má bọ̀ àṣírí ọba Takutijesu ti tú ó ti lọ bókun sùn ọwọ́ ẹ̀ fún ọmọ kan ọlọ́ba sùn ní bẹ́rágẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣíà ẹ mọ̀ ìyá alábòsí ẹ bá mi ṣíà ilé ìbá mi pín lórí WhatsApp lórí group yóò dára fún wa àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú wa amen.